ǹjẹ́ ẹ ti gbọ́ ẹ̀yin èèyàn wípé Abdulrahman tó pa Afusa tó gé àgọ́ ara rẹ̀ kélekèlekèlekèle tó gé ọwọ́ lọ́tọ̀ gé apá lọ́tọ̀ gé orí lọ́tọ̀ tí wọ́n dájọ́ ọkú fún nílùú Ìlọrin tílé ẹjọ́ gíga tìlú Ìlọrin tí wọ́n dájọ́ ọkú fún pé kán lọ yẹgi fún tẹ́mi ó sì fi bọ́ lẹ́nu rẹ̀ ó mà tún ti gbọ̀nà ilé ẹjọ́ Kotemilorun lọ èèmọ̀ lukutu pẹ́bẹ́ ń pẹ̀bẹ́ ẹ dákọ̀ dábọ̀ ẹ súnmọ́ bí o ẹ̀yin èèyàn mi mo ti gbóhun tẹ mọ̀ ọ́ jẹ dé àwọn ìròyìn yàjóyàjó ìròyìn ajá àbálẹ̀ ẹ ti mọ̀ pé lórí ìkànnì àdàbà tẹlifíṣàn bíi náà lẹ́ ò ti máa gbọ́ fún gbẹ̀yìn tẹ́ ṣe ń darapọ̀ mọ́ wa mo kí yín o bó lójú ọjọ́ ṣe rí lọ́dọ̀ tí yín bẹ̀ ń ọdẹ ọdún bí lágbára Ọlọ́ọ̀ba Èdùmàrè ọdẹ gbogbo wa yóò máa dùn ní ẹ bá ń ṣàmì àdúrà ní comment section kẹsì bá ń gbé tọ àdúrà mi kẹ wá ń pín fọ́nrán yìí káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n kó bàa lè kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára. Abdulrahman Alapata ti ilé ẹjọ́ gíga tìlú Ìlọrin tí wọ́n dájọ́ fún ní oṣù kẹjọ ìyún August ní ọdún 2025 ta ló tán ní kòpẹ́kòpẹ́ yìí ǹjẹ́ jẹ́ mọ̀ wípé wọ́n ní ọjọ́ kẹrìnlá oṣù kọkànlá ọdún 2025 pé ó ti gbọ́rọ̀ yẹn lọ sílé ẹjọ́ Kotemilorun Apeal Court tí ń bẹ nílùú Ìlọrin wípé ẹjọ́ tí wọ́n dá fóun tẹ́lẹ̀ yẹn o pé ẹjọ́ yẹn kò tẹ́ òun lọ́rùn o òun fẹ́ kán bá òun tún un dá kò sáà fẹ́ kí wọ́n yẹgi fóun ẹ̀yin èèyàn ọ̀rọ̀ yìí gbẹnu tán o ó lékenkà bẹ́ẹ̀ náà ló pakasọ àwọn ìgbésẹ̀ wo ni Abdulrahman gbé gbogbo ẹ̀ pátápátá ni màá yànnàná fún yín nínú fọ́nrán eléyìí ṣáájú àkókò yìí ńkọ́ ẹ jẹ́ aṣáájú dójú ọjà náà mò ń bọ̀ ẹ má yí kú òun bẹ́ẹ̀ o àdàbà tẹlifíṣàn náà lẹ́wà ẹ kú kalẹ̀. ẹ kú dédé àsìkò yìí orúkọ mi ni Balógun Kúyẹ̀ gbajúgbajà ìlúmọ̀ọ́ká oníṣègùn ìbílẹ̀ ni mí ẹ̀yin ọkùnrin o ẹ súnmọ́ bí ọkùnrin nìkan ni mò ń tọ́jú èyíkéyìí ìṣòro tẹ́ bá ń dojúkọ mo ti kọ́gùn ìbílẹ̀ wá láti Jẹ̀bú àwọn ògùn ìbílẹ̀ tó jiná dẹnu kíá nìṣòro máa fi ọ́ sílẹ̀ ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ lè náwó yá náwó dẹ̀ tó jẹ́ wípé ṣe ẹ̀ka sùn lẹ́yìn àbẹ́yìn tó jẹ́ wípé nǹkan ọmọkùnrin yóò kì í gbéra àfi tí wọ́n bá fọwọ́ pa á títí tán bá fọwọ́ gbé ijó ṣíọ̀ orí burúkú ò kì í ṣe tèmi bí wọ́n bá ń la ìṣòro yìí kọjá nọ́mbà mi ni kò pè sí báyìí 081 00 79 0928 ẹ jẹ́ n tún mú dáadáa 081 00 79 0928 èwo ni pé kí fáyíngé owó ọmọkùnrin wá kó o má lè ṣe ju ẹ̀kan lọ oògùn ìbílẹ̀ tó jiná dénú láti Jẹ̀bú wà ń kalẹ̀ tá a fi dojúkọ ìṣòro yìí ẹ wá gbọ́ o gbogbo ẹ̀yin ọkùnrin tó yẹ pé ògidì jẹ̀dí ló ń ba yín jà tẹ́ ẹ lè dúró dáadáa bọ́mọkùnrin mi bá ti dúró bí ìṣẹ́jú mélòó yóò wá máa wábi tó fẹ̀yìntì ẹsẹ̀ ti ń rónú ẹ̀yìn ti ń dùn yóò wá sọ di ọ̀lẹ pátápátá má jẹ́ kó lólùfẹ́ rẹ̀ ó jáde síta ẹ̀yin ọkùnrin tí nǹkan ọmọkùnrin yín kéré jọjọ orí yín lọ èwo ni pé kọ́mọkùnrin pógójì ọdún kí nǹkan ọmọkùnrin tó wà lábẹ́ wá dàbí tọmọ ọdún mẹ́wàá yóò wá máa súnkì kò ní lè dúró dáadáa láti ṣiṣẹ́ oògùn ìbílẹ̀ tó jiná dénú láti Jẹ̀bú ó wà lọ́wọ́ ẹ̀mí Balógun Kúyẹ̀ tí mo máa fún yín bó o bá ti lò ó kíá lára rẹ̀ ó jí pépé. ẹ̀yin ọkùnrin tẹ́ kiri tọ̀ọ̀tọ̀ àbẹ máa ń tọ̀ látọ̀ jù ẹ kàn sí mi ní kíá. gbogbo ìlú tẹ́ bá wà káàkiri àgbáyé ni mo lè fi oògùn ìbílẹ̀ mi ránṣẹ́ sí tí ó sì tẹ̀ yín lọ́wọ́ pè sórí nọ́mbà yìí báyìí 081 00 79 0928 ẹ jẹ́ n tún mú lẹ́ẹ̀kan sí 081 00 79 0928 aṣoríire o. ẹ tún káàbọ̀ padà ẹ̀yin èèyàn mi tẹ́ ò bá gbàgbé ẹ rí i pé ní nǹkan bí oṣù bíi mélòó kan sẹ́yìn báyìí ẹ̀yìn lọ́dún tó kọjá lọ́hùn ni ìròyìn kan gbòde kan ní ìlú Ìlọrin wípé àfà Abdulrahman pé wọ́n bá orí èèyàn bá ọwọ́ èèyàn lọ́wọ́ rẹ̀ o pé òun ló pa Afusa ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀rí máa jẹ́ mìíṣó ni wọ́n fi síta ní àkókò ìgbà náà lọ́hùn tí wọ́n bá ọwọ́ Afusa kódà gbogbo àwọn làálì tí wọ́n sọ pé wọ́n tọ́ sọ́wọ́ fún Afusa gbogbo ẹ̀ pátápátá náà bá níbi ara ọwọ́ tí wọ́n bá lọ́wọ́ rẹ̀ wípé kí lóhun tó ń fi ọwọ́ ṣe kí lóhun tó ń fi ẹ̀yà ara èèyàn ṣe nínú ilé ẹ̀yin èèyàn àwọn ọlọ́pàá gbìnàyà tẹ́ ẹ̀ bá gbàgbé ńgbà náà bàbá Afusa wọ́n ń dààmú bẹ́ẹ̀ náà ni wọ́n ràn mú káàkiri lórí ọ̀rọ̀ Afusa torí pé kíni wọ́n bẹ̀rẹ̀ sí ní wá Afusa káàkiri wọn ò mọ̀ pé ó ti lọ sọ́dọ̀ àáfàá tí ó gbẹ̀mí rẹ̀ ọ̀rọ̀ yìí ní agbára ní àkókò gbà náà lọ́hùn bẹ́ẹ̀ sì làwọn kan tú yáyá ni wọ́n tú yàyà ni wọ́n bẹ̀rẹ̀ sí ń kọrin pé ẹ dákun ẹ má bà Ìlọrin jẹ́ o Ìlọrin ò kì í pààyàn o ẹ dákun ẹ má bà Ìlọrin jẹ́ Ìlọrin ò kì í pààyàn o. ẹ dákun ẹ má bà Ìlọrin jẹ́ o Ìlọrin ò kì í pààyàn ẹ dákun ẹ má bà Ìlọrin jẹ́ Ìlọrin ò kì í pààyàn ẹ dákun ẹ má bà Ìlọrin jẹ́.
wọ́n ní Ìlọrin ò kì í pààyàn páwọn Ìlọrin kò sírú àwọn ìwà bàjẹ́ báyìí lọ́wọ́ wọn rárá bí tí ń wò mọ́ tẹ́ ò bá gbàgbé ẹ wo fọ́nrán tẹ́ ń wò sálẹ̀ yìí fọ́nrán ọjọ́ tí wọ́n dájọ́ kú fún Abdulrahman yẹn o wọ́n ṣe ń gbé lọ báyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti fẹ́ sọ òkúta pa bọ̀bọ́ yẹn torí pé kí ni ìtara yẹn ń bẹ lára wọn pé ó pa odidi èèyàn ọ̀pọ̀lọpọ̀ àwọn fọ́níjà hàn káàkiri lákòókò gbà yẹn níbi tí Abdulrahman yìí tó ti ń kọrin kéwú níbi tó ti ń ṣe wáàsí káàkiri tí ń tẹ̀lé àwọn àáfàá àṣẹ iṣẹ́ láabi ní ń bẹ ní ọwọ́ rẹ̀ ìgbésẹ̀ wo wá ló gbé wọ́n ní ìgbésẹ̀ tó gbé yìí ní ọjọ́ 14 oṣù kejìlá ọdún 2025 tá a lò tán yìí ni Abdulrahman ló gbé fáìlì kan lọ sílé ẹjọ́ Kòtẹ́milọ́rùn o ìyún Apeal Court tí ń bẹ ní ìlú Ìlọrin wípé ẹjọ́ tí Justice Anna Olúṣọlá Àjàyí tí wọ́n dá fóun ní oṣù kẹjọ lọ́dún 2025 wípé kò tẹ́hùn lọ́rùn rárá bẹ́ẹ̀ sì lọ́pọ̀lọpọ̀ àwọn lọ́ọ̀yà ti bẹ̀rẹ̀ sí ń jáde lọ́lọ́kan òjọ̀kan tí wọ́n sọ wípé ibi tó bá wù kó máa gbẹ́jọ́ lọ wípé ẹjọ́ tó ń dá tẹ́lẹ̀ yẹn wọ́n dá dáadáa bẹ́ẹ̀ sì làwọn mọ̀ wípé Appeal Court kò ní compromise rárá bí ti ń wò mọ́. ẹ̀yin èèyàn ọ̀rọ̀ yìí gbẹnu tán o ẹ máa bá mi comment kẹ́ máa bá mi like kẹ́ sì máa bá mi pín fọ́nrán yìí káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ máa bá ń bò síasíá ẹ máa bò kárakára bẹ́ẹ̀ náà ni kẹ́ máa bò tààràtàrà kó ba lè tètè kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára. wọ́n ní pé Abdulrahman Alapata tó pa Afusa yìí wípé òkú òru ló fẹ́ fi ọ̀rọ̀ yìí ṣe o. èwo ni ká jòkó sáàrin èrò ká máa gbẹ́ra àbí kí ìdí ó máa yún ni. òru ó má gbọdọ̀ mọ́bìnrin lábẹ́ ó ti máa yún. kóbìnrin ó fẹ́ tọ̀ kó múnira dání. látàrí kòkòrò abẹ́. kéwo kékeré ó máa súyọ ọdún nǹkan ọmọ obìnrin. kọ́kọ́ ẹni sọ pé yá kó dìrònú. látàrí kòkòrò ojú abẹ́ tí bóbìnrin jà. ìjẹ́ kó gbádùn ìbálòpọ̀. Glutathione natural capsule ti dé. láti kojú gbogbo kòkòrò ojú abẹ́ obìnrin. Glutathione jẹ́ òògùn tí a fi ewé àtegbò pèlò. láyìíká tó mọ́ tónítóní. gbogbo kòkòrò tó ń bà tọ́ ọkùnrin jẹ́ lára obìnrin. tó wà nínú ẹ̀jẹ̀ pátápátá. ní Glutathione ń bá jà. kí nǹkan oṣù obìnrin ó máa ṣe ségesège kì í ṣojú lásán. iṣẹ́ ọwọ́ kòkòrò inú ẹ̀jẹ̀ ni. kóbìnrin ó bọ́ṣọ kábí ó bùtì. kò yóò dúró wò. má jẹ́ kí àìsàn tóògùn lè wò. kó pa ọ́ dànù. ó yá yára ṣàṣà. kó pe nọ́mbà yìí. láti ọ̀dà Glutathione tiẹ̀. 0906-866-4147. lẹ́ẹ̀kan sí 0906-866-4147. òpin ti dé bá gbogbo vaginal infection. láti ọwọ́ bọ abẹ́ ká máa yún ti dọ́pin. kí ọmọ má dúró lára obìnrin ti dìgbàgbé. tó bá ti gbé Glutathione natural capsule lura. àjọ tó ní ṣe pẹ̀lú òògùn lórílẹ̀‐èdè Nàìjíríà ti fòǹtẹ̀lù. ó yá gbé lura kí gbogbo àìsàn inú ẹ̀jẹ̀ dìgbàgbé. Vectocin natural Glutathione capsule. ọ̀gá fún gbogbo àìsàn ojú ara obìnrin. bẹ́ẹ̀ ni kò jẹ́ kó hàn síta rárá wípé òun ti gbọ̀nà Appeal Court kódà àwọn file case number ẹ̀ òun ni CA/1L/11AC2025 níbẹ̀ lára case file ẹ̀ wọ́n ní case file ẹ̀ pé wà ní pending lọ́wọ́lọ́wọ́ báyìí ilé ẹjọ́ Appeal Court wọn ò tí ì attend sí bẹ́ẹ̀ ni pending sì ní file ẹ̀ wà àmọ́ o gẹ́gẹ́ bí àwọn ìwé ìròyìn kan nílùú Ìlọrin bó ṣe gbé jáde wọ́n ní pé Abdulrahman tó pa Afusa ó ti gbọ̀nà ilé ẹjọ́ Kòtẹ́milọ́rùn o abẹ́rẹ́ pé nǹkan ń ṣẹlẹ̀ lọ́bẹ̀ ọ̀run. ẹ̀yin èèyàn àwọn òwò gangan ní sponsor Abdulrahman nínú ọgbà ẹ̀wọ̀n tó wà lọ́wọ́lọ́wọ́ báyìí tó ti dájọ́ kú fún. torí pé kí ni ó máa náwọn kankan tí wọ́n ń support ẹ̀ tí wọ́n ń sponsor ẹ̀ tí wọ́n ń finance ẹ̀ àbí ṣọ̀fẹ́ ní gba lọ́ọ̀yà ni lọ́ọ̀yà agbẹjọ́rò tó fẹ́ dúró fún nílé ẹjọ́ ṣọ̀fẹ́ ni gbogbo bí ṣe ń fáìlì kéèsì fáìlì gbá fáìlì àwo ṣọ̀fẹ́ ni wọ́n fi ń ṣe gbogbo kínní ni ṣọ̀fẹ́ ni wọ́n ń ṣẹjọ́ ni. àwọn òwò gangan ló ń ti Abdulrahman yìí àwọn òwò ní backbone ẹ̀ àwọn òwò ní bàbá àṣàlẹ̀ tó ní tí wọ́n ń finance ẹ̀ tó fi bẹ̀rẹ̀ sí ń gbé àwọn ìgbésẹ̀ tó ti ń gbé káàkiri yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń jáde pé ká ní pé wọ́n ti yẹgi fún un ni pé gbogbo ilé tí ń ṣe yìí kò bá má ṣẹlẹ̀ mọ́ pé wọ́n ń dìlé ọ̀rọ̀ yẹgi fún wọn yẹgi fún yẹn nígbà tí ilé ẹjọ́ ti dájọ́ pé kó lọ yẹgi fún yàn tí wọ́n wá ti yẹgi fún tó fi láǹfààní dó wọ́n ní right ẹ̀ ni láti lọ sílé ẹjọ́ Kòtẹ́milọ́rùn anybody tó ń bá dájọ́ fún tẹ́jọ́ yẹn ò bá ti tẹ́ ẹ lọ́rùn the next thing ni kó lọ sí ilé ẹjọ́ Kòtẹ́milọ́rùn ìyún Appeal Court láti lọ tún ẹjọ́ yẹn rò àmọ́ gbogbo àwọn ẹ̀rí máa jẹ́ mi ìṣó títí ń bẹ ńlẹ̀ tó ti mú jáde against ti Abdulrahman tẹ́lẹ̀ ṣé wọ́n pa gbogbo àwọn ẹ̀rí yẹn ṣé wọ́n parẹ́ ni àbí bò ló ṣe jẹ́ ẹ̀yin ọlọ́gbọ́n ẹ̀yin olóye
tẹ́ ń tẹ̀lé wa mo mọ̀ pé ẹ̀yin ọlọ́gbọ́n ẹ̀yin olóye lẹ́ ń wò wá lẹ́ ń gbọ́ wa bó o lè tún ṣeré lágbọ́n tọ̀dọ̀ ti yín bẹ̀ ń ẹ já darapọ̀ ní abala àríwúsí kẹ́ máa bá mi comment kẹ́ máa like kẹ́ sì máa bá mi pín fọ́nrán ìkáàkiri lógúnlógún lọ́gbọ̀n ẹ máa bá ń bò síasíá ẹ máa bò kárakára bẹ́ẹ̀ náà ní kẹ́ bá mi bò káàkiri tààràtàrà kó bà lè kan ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀ lára tẹni tó kú ti gbé o ìwọ tó bá ti jẹ́ kí wọ́n pa ẹ́ dànù okú gbé ń tiẹ̀ nu ọlọ́run ní jẹ́ kí akúkú ọ̀wọ́ wọn ò ní pa wá dànù o àwọn ọmọ wa ò ní ràrìn rà wọn ò ní ràrìn sọnù wọn ò ní ràrìn fẹsẹ̀ sí ẹ bá ń ṣàmì àdúrà èèyàn mi kẹ́ bá ń gbé tọ́ àdúrà mi gbogbo ìgbésẹ̀ àwọn ọmọ wa pátápátá ọlọ́run máa bá wa gáàdì wọn yóò máa bá wa tọ́ wọn sọ́nà wọn ò ní ṣìrìn o wọn ò sì ní bọ́ sí ọwọ́ lọ́wọ́ torí Afusa ní wọn porúkọ ẹ̀ tó ti rìn sọ́wọ́ Abdulrahman lọ́jọ́ sí báyìí òun ti ràrìn fẹsẹ̀ sí ti ẹnu ọlọ́run ní jẹ́ ká ràrìn fẹsẹ̀ sí ẹ bá ń ṣàmì àdúrà kẹ́ bá ń gbé tọ́ àdúrà mi kẹ́sì máa bá mi pín fọ́nrán yìí káàkiri nírí jù báyìí lọ lórí ilé tí a mú wá fún yín ní sáà yìí ìlérí tí wọn là wá ń múṣẹ gẹ́gẹ́ bá ti ṣe ṣèlérí fún yín pé ní jẹ́ kójú yín fọ́ bẹ́ẹ̀ náà la sì ní jẹ́ kétí yín di sí gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ tí bá ń ṣẹlẹ̀ káàkiri ilẹ̀ wa pàápàá jùlọ nílẹ̀ Yorùbá tí wá ń bì àdàbà ọ̀nà ní à ń sùngbẹ́ iná ń jó ẹ̀yẹlé gbéra ńlẹ̀ àdàbà a tún ti fò fẹ̀rẹ̀ awọ̀lú sọ̀lú dẹ̀rọ̀ pẹ̀sẹ̀. gbogbo ojú tó ń wò mí yálà láti ilẹ̀ Yorùbá títí tó fi dé òkè òkun ni ìwọ tí o rò pé ó ti tán jẹ́ ń sọ fún ọ o má fi ìrònú para ẹ torí wípé ewé ń jẹ́ ewé wà egbò wà fún àwọn tí Elédùmarè kò lé lọ́wọ́ tó sì mọ lílo ẹ̀ ewé àtegbò ó ń jẹ́ bíi tàtijọ́ o yálà ìwọ tó jẹ́ wípé diabetes ló ń dẹ̀ ọ́ láàmú ni ó ń wọ́mọ ni ó kù díẹ̀ káàtó àbí àrùn àgànná mental problem ló bá ní ló ń dẹ̀ ọ́ láàmú ewé àtegbò wà o bí àwọn baba ńlá baba wa ṣe ń lò láyé àtijọ́ ó wà bẹ́ẹ̀ ìwọ tó jẹ́ wípé àtọ̀ ṣúgà ló ń dẹ̀ ọ́ láàmú ni ó ń ṣiṣẹ́ ó ń jẹ̀jẹ̀ ìlérí ni tó o bá ti ní ìgbàgbọ́ wípé tó o bá ti lò ó ti rí bẹ́ẹ̀ Elédùmarè kó lé àwọn kan lọ́wọ́ o bí mo ṣe jogún ẹ̀ lọ́wọ́ baba ńlá baba tó bí mi lọ́mọ lágbá Elédùmarè tí mo bá lò fún ẹ Elédùmarè á jẹ́ kó jẹ́ fún ọ o á jẹ́ kó jẹ́ fún gbogbo ojú tó ń wò mí lé ìwọ tó wá jẹ́ wípé ó ń ṣiṣẹ́ ó ń jẹ̀jẹ̀ ìlérí ni ó ń ṣe ó ń kù díẹ̀ káàtó ni ó ti dópin látòní lọ kàn sí mi ẹ pè nọ́mbà mi +234 81 32 57 33 88 081 32 57 33 88 lágbára Elédùmarè ilé ayé mi àti ẹkùn ní ó wà bákan náà mọ́ ó dàbọ̀.